Welcome to BCLOK TV and thanks for watching all our videos. Yeah, we are live and direct in Ile-Ife, Ooni Adeweye Enitan Ogunwusi in his palace, where we are presently having engagement ceremony between Oonirisha Obadeyeye Enitan Ogunwusi and his new Olori Mariam. Like, comment and share. Thank you all. Please, ladies and gentlemen, we want to welcome you once again to the palace of His Imperial Majesty, the Imperial Palace. I have been directed, am I worried? Lẹ́yìn àtúwà ìpè gbogbo àwọn tí wọ́n jẹ́ tọ́wọ́ láti ìpínlẹ̀ Kwara tí wọ́n jẹ́ àwọn obìnrin ṣe láti Kwara. Akí bàbá wa ọmọ wa ti di bóyá gbogbo àwọn obìnrin yẹn dà. Why be confused with what you do? Close to now. Oh yeah, Mara Sokale. Kábíyèsí gbogbo ẹ̀yà láàárọ̀ yẹn káàbọ̀ fá. Kábíyèsí láwọn kì í fá. Ẹjọ́ ọ̀pọ̀ àwọn àtàjẹ́ onílé nínú àfihàn. Bàbá ní ká dìde lórí àgbà tó àfẹ́rẹ́ fún àlejò. Àdàbí tí wọ́n ti máa yọ wọ́n ní ká dìde lọ fún àlejò. Gbogbo àwọn àfihàn onílé. Ebi ò mọ̀ fà àwọn onímọ̀ mọ̀ bí wọ́n sọ lábẹ́ ètò ìlú gbogbo wọn fà àwọn náà wọ́n tẹ̀lé mi náà fà. Bàbá ní ká ṣe dálẹ̀. Bàbá ní kí ẹjọ́ pé bàbá sáájú aṣáálé wọ́n ní káàkiri ní ìbẹ̀rẹ̀ fáwọn àlejò. Bàbá ní ká kí lórúkọ bàbá wa kábíyèsí Ọlọ́fin Àdìmúlà lórúkọ gbogbo Ifẹ̀ pátápátá akí gbogbo ẹ̀yin àná wa ẹ káàbọ̀ sí ààfin Ọọ̀ni Àdìmúlà níbi tí a dé yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ wọ́n máa yá yíya fọ́tò ṣe ibi tí ẹ jókòó sí ẹ jọ̀ọ́ ibi àṣẹ la wà ẹ jọ̀ọ́. Gbogbo àwọn èèyàn tó wá láti ìlera alága ẹ máa bọ̀ láti wá kí kábíyèsí. Please, ẹ jọ̀ọ́ wọ́n ní kí gbogbo wa máa lọ sí àwọn tó wá láti ìlera alága ẹ máa bọ̀ ẹ wá kí kábíyèsí. Oya gbogbo àtàwọn láti ìlera. Gbogbo àbátá wa láti ìgbìyànjú láàdì. Ìgbìyànjú ẹ̀sọ́ ìgbìyànjú ẹ̀sọ́.
Ẹjọ́ lẹ́ẹ̀kan sí gbogbo àwọn àtàkì ara ilé bàbá ní ká fi àyè sí ẹ̀bẹ̀ fún àwọn àlejò wa káàdì níbẹ̀. Wọ́n yọ̀ máa ìfẹ́ jẹ́ra ṣe máa fi jẹ́ ẹgbẹ́ ìfò lálẹ́ ṣe bọ̀ ní ṣàlàfíà lẹ́wà ṣe bọ̀. Ẹjọ́ ó yẹ kí gbogbo wa kí a lọ jókòó. A kí bàbá wa Sókò Adégbóyèga Ògúnwùsì Sókòláìkù, bàbá ẹ̀kọ́ àtúnṣe. A kí bàbá wa ọmọọba Adétúnjì Ògúnwùsì ẹ̀ka bọ̀ síbí. Àti bàbá wa Aki bàbá wa ọmọbìnrin Fọláṣadé Ògúnwùsì Fádàrà àti ọkọ wọn Prince Jídé Fádàrà ẹ̀kọ́. Aki bàbá wa ọmọbìnrin Adéṣọlá Ògúnwùsì Ṣẹ́gun àti ọkọ wọn náà. Ọba ṣọ́rẹ̀ bẹ́ẹ̀ máa kí yóò. Ẹjọ́ àwa ti bẹ̀ kí gbogbo ládéládé tí wọ́n wà bí nílẹ̀ Ifẹ̀. Látòrí bàbá wa ọba Lúfẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ládéládé. Láti bẹ̀ a kí gbogbo àwọn olóyè. Látòrí bàbá wa lọ́wọ́ Àdìmúlà. A ti bẹ̀ kí gbogbo lóòdọ́kọ́. Àkí àwọn ìyálóde àwọn ìṣòro ẹjẹ kò lójú ọ̀nà àwọn bàbá olóyè tábà kí kábíyèsí ẹjẹ kò lójú ọ̀nà. Àwọn tí wọ́n ní ìyàwó lóde. Ẹjọ́ níbi akí gbogbo àwọn nínú gbogbo àwọn olórin láàfin sọ̀rọ̀sọ̀rọ̀ láàfin níbi tí a dé yìí ẹjọ́ torí ọlọ́ gẹ́gẹ́ bí àṣẹ bàbá wa Ọọ̀ni aláṣẹ. Ẹjọ́ àwọn bàbá wa tí wọ́n wá láti fádà àtàwọn tó wá láti ìdìrà náà wọ́n ní ẹ máa bọ̀ ẹ máa tẹ̀lé mi bọ̀ báyìí. Ẹ̀jẹ̀ máa bọ̀ báyìí. Ó yẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ àwọn obìnrin tí wọ́n ní kíkọ́ lọ́jọ́ kò sọ ẹ̀ tó bá wọ́n kò sọ ẹ̀ tó bá wọ́n kò sọ ẹ̀.
Aláṣọ ìtì ọmọ ọrùn wọlé. Kábíyèsí àkọ́kọ́ sí ni kábíyèsí. Kábíyèsí o. Àwọn àtàkì bí ọ̀dọ́ ẹ jẹ́ ká dìde fún àwọn àgbàlagbà láti jókòó. Hey, sorry, man. Welcome on, Brian. Àwọn àtàkì ọ̀dọ́ ẹ jẹ́ ká dìde fún àwọn àgbàlagbà. Èmi ti wá jẹ́ ẹ̀mí. Fọláwọ̀. Àwọn mídíà ń kọ́ lórí ìyá. Àìsàn gbogbo àwọn àtàkì ọ̀dọ́ ẹ jẹ́ ká dìde fún àwọn àwọn àtàkì ọ̀dọ́.
ṣe láì kọ́ ìyàtọ̀ wà lóko kan tó yà mo fọ́ sí lébè. ṣé wọ́n ṣe mi lẹ́kùn kan lọ? Mo kì í ṣe kàn ṣe ọmọ lóṣù ọkẹ́ àsọyà ṣọ́ba lóṣù Parasi. Oh, okay. Ẹ̀yin kọ́ nọ́mbà wí, ọ̀bọ̀n yẹn ló ń bá wí. Ẹ mú mọ̀ bàtà pè yìí. Aqui é uma baixeira pelo postinho oficial. Sim. Close the rack. I might not come with you to the president, but what I'm going to do is it's quite important. Let me focus on it. I'll get back to you. All right. God bless you, Excellency. The trauma of society, the trauma of the moment. Lọ sẹ́yìn. Ó máa gbà. Táwọn máa sọ fún wa, tí wọ́n bá ti sọ fún wa, máa ti wá sí.